jẹ́ ayọ̀ jẹ́ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to be grateful. Thank you, sir. God bless you, sir. God bless you, sir. We are so grateful. Thank you. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ kú dédé àsìkò yìí, ẹ má bínú. Gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí yín. Ẹ dákun ẹ wo àwọn ọmọ tọ́nutọ̀nù yẹn. Thank you, sir. Wọ́n dẹ̀ tán wọ́n ṣàdúrà àwọn ọmọ kéékèèké yẹn àti ẹ gbọ́ àwọn àgbàlagbà pé nǹkan yé wọn. Ẹ wo àwọn ọmọ kéékèèké yẹn. Ẹ wo àdúrà tí wọ́n ṣe fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Kíní yẹn dẹ́rù bà mí díẹ̀. Mi ní parọ́ fún yín, ó dẹ́rù bà mí díẹ̀ nítorí pé àwọn nǹkan kan wà tí èèyàn ò expect. Ẹ dákun. Mo fẹ́ kẹ́ gbọ́ reaction gómìnà wa lọ́yọ̀. For 7 years, we didn't witness anything like this in Oyo State. I declared to run for the presidency of Nigeria at 4 o'clock, and by 9 a.m. the following morning, the children were abducted. We're still feeling through. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, àwọn ọmọ Yorùbá alálùbáríkà, ẹ̀yin ọmọ Yorùbá ọlọ́pọlọ, ẹ dákun ẹ sọ túmọ̀ tí Ṣèyí Mákindé sọ yẹn fún mi. Ibo ló túmọ̀ sí? So gbà tó declare lánàá ni Aṣíwájú bá organize ní bá lọ jí àwọn ọmọ yẹn kó láàárọ̀ ọjọ́ kejì. Ṣé Ṣèyí Mákindé ò kàwé rárá ni ẹ má bínú torí Ọlọ́run. Ó declare lánàá náà ni àwọn yẹn ó sì ti bẹ́yẹn náà ni àwọn bandits yẹn lè ṣe ń ṣiṣẹ́ wọn. Ni wọ́n dẹ̀ ti aṣọ fún wa látàná ni wọ́n dẹ̀ ti wá kó àwọn ọmọ ọjọ́ kejì. Sympathy tẹ̀ ń wá yẹ ẹ fi ń ba ọjọ́ ọ̀la yín politically jẹ́ ni. Ẹ ń wá sympathy yẹn gan o, ẹ lè rí mọ́ lọ́yọ̀ọ́. Ọ̀nà tó gbàṣẹ èèyàn pọ̀. Ẹ̀yin ọmọ ìyá mi ẹ jẹ́ kọ́kọ́, ẹ má bínú, ó jẹ́ kí n kọ́kọ́ kí yín kú oríire. Mo dúpẹ́ o. Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ o. Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ o. A fi nǹkan 5 tí ò ní di 4 láéláé. A fi dúpẹ́ lọ́wọ́ rẹ o, wákàtí 5 táwọn mùsùlùmí ń ké. A fi nǹkan 4 tí ò ní di 3 láéláé, orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. A fi dúpẹ́ lọ́wọ́ ẹ o. A fi nǹkan 3 tí ò ní pé 4 láéláé, àárọ̀ àtọ̀sán àtalẹ́. A fi dúpẹ́ lọ́wọ́ ẹ o. A fi nǹkan 2 tí ò ní di 3, ilẹ̀ àti sánmọ̀. A fi dúpẹ́ lọ́wọ́ ẹ o. A fi nǹkan ẹyọ kan tí ò ní pé 2
òun náà ni orúkọ rẹ ìwọ Ọlọ́run. Ìwọ Ọlọ́run ní ẹyọ kan tí ò ní pé méjì, tí ò pé méjì, tí ò sì ní pé méjì láíláí. A tún fi orúkọ ara rẹ a tún fi bẹ̀ ẹ́. Ẹ dákun kí ni ò bá ṣẹlẹ̀ ká láwọn ọmọ yìí rá síbẹ̀ yẹn ni, kí ni Ṣèyí Mákindé ò bá sọ? Ẹ dákun ṣé n tó kàn lọ́rọ̀ àwọn ọmọ yìí ibi tó ti yẹ kí gbogbo wa máa dunnú kínú wa máa dùn, ẹ dákun ṣé n tó kàn ni gómìnà ti wà lọ́yọ̀ọ́ sọ yẹn? Téèyàn bá ń sọ̀rọ̀ Ṣèyí Mákindé, ẹ̀yin èèyàn ọ̀tọ̀ ní tẹ́ ẹ máa pè é, ọ̀tọ̀ ní tẹ́ ẹ máa pè é. Ṣùgbọ́n inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí mo ti sọ̀rọ̀ ńbẹ̀ mo fi ń táwọn èèyàn ń sọ nípa Ṣèyí Mákindé hàn yín, mo fi hàn yín. Ẹ wo wọ́n kó àwọn ọmọ wa lọ látijọ́ yìí, àwa rí wọn, the first statement tí ó wà kọ́kọ́ jáde lẹ́nu Ṣèyí Mákindé ni pé òun declare pé òun fẹ́ ṣe president lénìí, láàárọ̀ ọ̀la wọ́n kó àwọn ọmọ yẹn. Ẹ dákun kí ni ibo ló ti kọ̀rọ̀ rí ìsàrà wọn, kí ló fi jọ ara wọn nínú tó ṣẹlẹ̀ àti tó nígbà tó ń kà ní, nígbà tí èèyàn kà tí ayélujára mú èèyàn tó wá ń kà ńlọrọ̀ yẹn wá padà já sí. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn sì rí ẹ̀fẹ́ fi wá sympathy ni káwọn kan lè sọ pé ok bóyá nítorí pé ó declare náà ni a ṣe jí ọmọ kó lọ. Táwọn àwọn kí ló ń kórúkọ ẹ̀ wọn bá dìtì bá fẹ́ ṣiṣẹ́, ṣé ọ̀sẹ̀ kan náà fi ń plan ẹ̀, sọ́sẹ̀ méjì náà fi ń plan ẹ̀? Ṣé ẹ̀mọ̀ ìgbà tí wọ́n ti sọ fún wa pé àwọn ń bọ̀ àsọyọ̀? Ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin èèyàn, mo tó wá fẹ́ kẹ́yìn ọlọ́pọlọ gbọ́rọ̀ yẹn lọ síbi tó lọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi gbọ́ ọ̀rọ̀ yẹn lọ síbi tó lọ. Tó ó tán báyìí o, gbogbo àwa tó jẹ́ wípé a ní kọ́ńtẹ́ǹtì kankan mọ́, àwọn ọmọ tí wọ́n wà ní ogbó yẹn àwọn ní kọ́ńtẹ́ǹtì wa tá a máa sọ oríṣiríṣi àti tẹ́ ẹ mọ̀ tá a máa sọ just because of content. Ọ̀nà content ibẹ̀ yẹn ti dí báyìí. Ọlọ́run mú yín, àbí kí n sọ pé Ọlọ́run mú wa. Gbogbo ẹni tó bá jẹ́ pé èrò ọkàn rẹ̀ owó tiẹ̀ ló ń ta sí tó fi ń sọ nípa àwọn ọmọ yẹn, tó dẹ̀ ń sọ tó náà máa pé ò make sense, but tó mọ̀ pé anybody tó bá sọ̀rọ̀ nípa àwọn ọmọ yẹn àwọn èèyàn wà ìgà láti gbọ́. Ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ yẹn wọ́n ti release wọn látànà? Òní ni Sátidé àbí? Òní Sátidé báyìí. Èmi ò sí ní Ìbàdàn báyìí, mo wà ní Ọ̀ṣun State. Inú hotel room mi ni mo ti ń ya fídíò yìí. Gbogbo àná yẹn sáàdọ̀ ni àbíjẹta ok, gbogbo àná yẹn mo lè ṣe fídíò, but fídíò tèmi ń ṣe lórí irú àwọn ọmọ yẹn kì í mi ò fi wówó, mo fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pé nǹkan tá à ń ṣe eléyìí kò dáa, eléyìí tá à ń ṣe òun ló dáa, nǹkan kan àti pé báyìí la ṣe lè rìn. Àwa ń fi la àwọn èèyàn lóye ni. Tó ẹ̀yin oní kọ́ńtẹ́ǹtì oró, àwọn ọmọ yẹn ti jáde báyìí, ojú tì yín o, ẹ̀tọ́ wá nǹkan mìíràn gbọ́ báyìí ni o. Ṣé rí ètò wá yà mí lẹ́nu jù? Ẹ bẹ̀rù orílẹ̀-èdè Nàìjíríà yìí o. Ọlọ́run ó ṣẹ̀mí wa lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ó ṣẹ̀mí wa lọ́tọ̀ọ̀tọ̀. Àtàn àjọra àsúnmọ́ra. Wọ́n kàn forceful marriage náà sí fún wa. Àbára wa mu rárá. Ẹ dákun ẹ tó wo ohun tí àwọn olóṣèlú mi tó ń sọ. Àwọn tó jẹ́ pé gbogbo láìfù wọn tán bá ti jí láàárọ̀, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti jọ́ ọmọ gbé o. As if pé ilé ayé ìkọlà wà ńgbà tí wọ́n jí àwọn ọmọ Chibok lọ. As if pé ilé ayé ńgbà yẹn. Ẹ wo iye ọmọ tí wọ́n kó lẹ́ẹ̀kan náà
ọ̀pọ̀lọpọ̀ ti dìyàwó wọn tán ti dìyà ọmọ wọn tán ti gbogbo ẹ̀ sìn ẹ̀ mà kú lẹ́yìn yẹn wọ́n ti gbéyàn ní north wọ́n ti pààyàn ní north tí wàá ṣe wá ó ṣe wá jẹ yín lógún bẹ́yẹn ẹ̀ ṣe jí àwa tó nǹkan ṣẹlẹ̀ sí kó jẹ wá lógún ó ṣe jẹ́ yín wáyù gbogbo èyí tó ń ṣẹlẹ̀ nílùú yín wá ìtẹ́yìn o wá ìtìyàn ò jẹ yín lógún tó jẹ́ tiwa ló jẹ yín lógún just because ẹ fẹ́ bà orúkọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá èmi ò bẹ̀ wá o ṣùgbọ́n èmi ò máa sọ tèmi ẹni tó bá wù kó gbọ́ ẹ gbọ́ irú nǹkan tí irú àwọn Àtíkù ẹgbọ́n tí irú àwọn Àtíkù fẹ́nu sọ ẹ̀yin lè ń kọ̀ndẹ́mù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí àwọn ọmọ yìí ẹgbọ́n gbà táwọn ọmọ ìtọ́dé ẹtúgbọ́n tí irú àwọn Àtíkù ń sọ jáde lẹ́nu ẹgbọ́n Tóbi sọ jáde lẹ́nu mi ìfẹ́ máa play tí irú wọn ń sọ jáde lẹ́nu torí ó ń rùn sí mi mi ìfẹ́ máa play lórí fídíò mi ni bá sì fi hàn wá bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ́ẹ̀ bá ti gbọ́ lẹ́ẹ̀ máa ti rí ẹlòmíì tí ò rí gan á ti gbọ́ nǹkan tó sọ torí àwọn èèyàn ń sọ gan àwọn èèyàn ń sọ àwọn èèyàn tí Ọlọ́run ti jẹ́ kí wọ́n tají nínú ipò òkú tí ọ̀pọ̀lọpọ̀ wa wà wọ́n sọ pé ṣé gbogbo nǹkan làwọn ilé ìfẹ́ fi ṣe politics ṣé gbogbo nǹkan làwọn ilé ìfẹ́ fi ṣe politics ọ̀rọ̀ wa ní orílẹ̀-èdè ọkọ̀ wa fẹ́ yé mi mọ́ ẹ wo nǹkan tá à ń sọ gbogbo bí ìjà ò ṣe ní tán láàrin àwọn alágbára tá a tiẹ̀ tún lè máa wò pé wọ́n ṣàgbára fún wa gbogbo bí ìjà ò ṣe ní tán ńlá tó ń ṣe èyí tó wá dùn mí jù ni pé sísítà mi kan wà tí mo rẹ̀spẹ́tì gan-an ẹ má bínú o sísítà mi tí mò ń sọ yẹn mi ì fẹ́ dárúkọ tẹ́lẹ̀ bọ̀ tí mo ní láti dárúkọ Kẹ́mi Olúnlọ́yọ̀ ni síbi tí wọ́n bá tiẹ̀ ń pèèyàn lábì fúnra ẹ̀ ṣe bí máa pà fún ẹ mọ́ ni ẹ wo nǹkan there was no rescue Kẹ́mi Olúnlọ́yọ̀ alleged Ọ̀yọ́ kidnap victims were simply brought back ẹ dákun sẹ́ẹ̀sì wo lọ̀rọ̀ yẹn make ẹ jọ̀ọ́ torí tọ́lọ́run sẹ́ẹ̀sì wo ni ọ̀rọ̀ yẹn make mo dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa president alálùbáríkà president tí ò fẹ́ kí ìbànújẹ́ bá ìran òun mo tún fi Ọlọ́run bẹ Ọlọ́run wípé bí Ọlọ́run ṣe dójú ti ọ̀tá president yìí bẹ́ẹ̀ lọ́lọ́run ó dójú ti gbogbo ọ̀tá ẹ̀yin tẹ́ ń wò mí Ọlọ́run dójú ti wọn o wọn nígbàgbọ́ pa máa rá wọn ọmọ yẹn gbà padà mọ́ wọ́n ti believe pé iṣẹ́ àwọn ti mú yes whereas gbogbo wa náà láti gbọ́ reason tẹ́ fi mú ọmọ ok ẹ jẹ́ ìrora play kìíní kan kékeré fún yín ẹ̀yin èèyàn mi ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi listen sí ọ̀rọ̀ àwọn intelligent ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi gbọ́ kẹ́ ẹ lè fi mọ̀ pé òpònú ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó ń sọ̀rọ̀. That tell you about the quality of intelligence that we had to come up with and eventually develop before this final rescue? I think we need to first have an understanding of the background. So sometime last year, precisely May, 9th of May, one of the top Al-Qaeda affiliate known as Ansaro leaders was arrested by the DSS. His name is Abu Bara, but his real name is Abbas Mukhtar, popularly known as Abu Bara, was arrested. And the second one who happens to be the main leader, which is popularly known as Mahmouda, whose name is Abubakar Abba, was arrested 27th of July by the DSS last year. So these were
top leadership of the Ansar group, an affiliate of the Al Qaeda, and also wanted by the United States government and the United Kingdom government for terrorist-related attacks. So when they were arrested, the members became desperate to secure the release of their leaders. So several attacks were attempted last year that were foiled by our security forces, especially on the Wawa detention facilities of the Nigerian armed forces. It's highly sensitive detention facilities in Niger State. The attack were foiled, and after that they went quiet and start planning this attack. So this was a carefully planned strategic operation, and the reason behind it was our choice of location and the people was one. They needed a place where an action that can hit the government so hard to force the release of their leader. So, and they know that the president is from Southwest, so they decided to move the operation down south. And they needed somewhere close to the forest where they can quickly hibernate and then hide the children. So you don't necessarily agree with the Oyo State governor who was quoted in the video to have said the abduction happened the next morning after he declared to run for president? No, you don't. Like international terrorist organizations don't have planned operations within a day or 2 days. It can take them up to 6 months. These are professionals, and it's something they've been doing for years. So, secondly, they needed because the president is from Southwest. They know that if they hit close home, then it will affect him politically. It will put pressure on him. Then too, they also realize that the home of media in Nigeria is the Southwest, so it will generate a very serious media hype, and it can easily go international. Hold that thought for a minute. Aditayo is live here with me in our Lagos studio. Olaide is standing by in Ibadan. Femi is live in our Abuja studio. We're due for a commercial break, and we'll be back with this breaking story. Don't go away. We're back to the coverage of the breaking news from Oyo State, where we're monitoring developments with the rescue of all abducted children and teachers from the Orire community. I'm joined by Femi Akode live in our Abuja studio. Olaide Oyewole is live in Ibadan. Right here with me in the studio is former DSS operative Seyi Adetayo. Gentlemen, thank you so much for staying the course on this coverage. Mr. Adetayo, let's build up on the background you just gave us. Authorities are saying now that the kidnappers demanded the release of one of their kingpins who is currently facing prosecution. The government refused. How significant is that decision from a national security perspective? So we're talking about leaders of international terrorist organizations. You don't just release people like that, and it's also going to affect us, within the committees of nations in terms of our approach, cooperations and the rest, in terms of intelligence that we share on terrorism globally. And this is something that we need to commend this government for, and that is their resolve to say we're not going to negotiate. This is non-negotiable. What you're asking for is a no-no. And when you say it's a no-no, it means that the only option is to rescue. And we're talking about kids of 4 years old, of age involved here. It's not an operation that you can just, go gun a place and then enter the forest and start shooting. So it requires careful, operational plans. And if you look at what has happened here, the operation involved the DSS, the special Operations Squad of the Nigerian Navy, that is the Nigerian equivalent of the U.S. SEAL, Naval SEAL. We have the Special Squad from the Nigerian Air Force, the Special Squad for the Defense Intelligence, the best of the best from the Nigerian Police, and even from the Office of the National Security Advisors were involved in this operation. And what they did was, the use of technology, use of intelligence to be able to identify those that are involved, which DSS already had some information about them prior to that time, and they began to identify associates of those people, their mothers, their children, their wives, people close to them, and they began to they spread their dragnet across the northern part of Nigeria, from Kwara State to Niger to Kano, Kaduna, Katsina, Gombe, all the way to Adamawa, Borno State. They began to arrest family members, associates of these people. So what they did was that they did the video and sent the video back to them. That, okay, we've seen the one you killed. If you kill anyone, we also kill
your own family member. So if you want to negotiate, see, So you have to trace the family members. family members, everyone close to them, government security forces picked every. So all the while there was a line of communication between government. Of course, and governments, were so strategic, in the operation that they, did not relent. Were they still in Oyo State at the time of Yeah, they were still in the forest. So there was this quick response from the Nigerian, defense forces, Nigerian security forces, to encircle them before they could move them from Oyo forest to the Kainji forest, which is actually their base, and that would be very difficult. If you compare this with Toshiba girls, the response was very slow, and before the government could respond, they've already shared those children, so it became very difficult. Learning from that, the security agencies this time around, the team did not waste time. They were able to launch operations immediately, cover the entire forest, the forest area, and they began to close in on them to ensure that there is no escape route. They cut off supply, cut off communication, cut off everything. And they only release communication when they want to communicate with them and let them understand that there is no two-way out of this. Just for clarity, Mr. Adetayo, because we're the closest to the DSS we have tonight. For the 6 people who were reportedly abducted, do you have a specific number of the people? mo rò pé ẹ̀yin èèyàn ẹ gbọ́ ń sìn tí Ṣèyí Mákindé fẹ́ try láti sọ fún wa ni pé torí pé òun declare lónìí pé òun fẹ́ ṣe president orílẹ̀-èdè yìí ni ló jẹ́ kí àwọn tí wọ́n wá gbé ọmọ ló jẹ́ kí bí ìgbọ́ jẹ́ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló rán wọn wá pé kan wá jí gbé kan lè fi dáràn sóhun lọ́rùn. Mi ì mọ ibi tí wọ́n ti fẹ́ contest, mi ì mọ̀ lú yẹn o. Bóyá Federal Constituency of Amúlòkó, torí mi ì mọ ibi tí wọ́n ti fẹ́ contest. Bó contest ní oko wọn báyìí yóò fail. Kó contest ní oko ọ̀dọ̀ wọn, kó ní òun fẹ́ ṣe councillor lóko ọ̀dọ̀ wọn báyìí á fail. Because ẹ ti pa àwọn èèyàn lẹ́kún gan. Ok, ẹ gbọ́ nǹkan tí DSS yẹn sọ. Mo tó ń fi àsìkò yìí, mo tó ń bẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé kẹ́ ẹ má bínú. Mo tó ń bẹ àwọn ológun yẹn náà, gbogbo àwọn security men tán lọ ṣiṣẹ́ yẹn, mo tó bẹ̀ wọ́n kán má bínú. Nítorí pé gbogbo wa la wà anxious tá à ń bínú sọ̀rọ̀. Ṣé kéde kan, irú èmi tí ẹ sọ pé ọwájú owó náà fẹ́ gbà kan fún wa lówó. Àṣé wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn lọ. Wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa náà pé tó bá ti di pé àwọn continue láti máa fi owó gba àwọn èèyàn tán bá jí gbé, wọn ó continue láti máa gbé wa náà ni. But nígbà tó yóò bá ti jẹ́ pé kò já sówó mọ́, wọn ò ní continue. Torí ó máa take àwọn náà ní owó níná kan tó wá ṣe operation wọn yẹn. So wọ́n á dẹ̀ ti rí pé gbogbo owó yẹn ànádànù ni. So owó tí wọ́n dẹ̀ ń rí gbà lọ́wọ́ wa yìí, ó ní wọ́n tó fi ń ra àbọ̀ tuntun tí wọ́n fi ń ra ọta tuntun. So nítorí pé Ọlọ́run jẹ́ kí wọ́n rí àwọn ọmọ yìí, àwọn ẹni yìí rescue láàyè, ni mo ṣẹ̀ṣẹ̀ ń agree pẹ̀lú wọn. Mi agree pẹ̀lú wọn tẹ́lẹ̀. A dẹ̀ dé láti agree or disagree. So tẹ́yẹ̀ méjì bá ń argue sí nǹkan kan, ẹnìkan náà ni ó jàre. Ẹnìkan náà ni ó máa sọ, ni ó wà ní the right channel. So tí a bá wo gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, a rí wípé a bá wọn pò gan, oríṣiríṣi là ń sọ fún federal government. Ṣùgbọ́n lẹ́ni tí èèyàn bá fẹ́ ṣe dáadáa, a mọ̀ pé ẹni tá a gbọ́dọ̀ kó gbé oríyìn fún ní ìjọba orílẹ̀-èdè láti abẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Now, ẹ̀yin ọmọ Yorùbá, òun láti bẹ̀rẹ̀ yìí o, lẹ́gbọ́ yìí o, ó tún ti bẹ̀rẹ̀ báyìí o. Wọ́n ti jẹ́ kó yé wa ń sìn pé ẹni tó ṣe sọ̀rọ̀ tán láìpẹ́ yìí yẹn, retired DSS officer ni wọ́n o. He is not just an ordinary person o. Kò dẹ̀ sí nǹkan tó ń lọ lórílẹ̀-èdè yìí táwọn DSS ò ní mọ̀ sí. Kò sí. Ó ń ṣe burúkú ni o, ó ń ṣe rere ni o, DSS ó mọ̀. Kò sí nǹkan tó ní mọ̀ sí. So now, wọ́n ti wá jẹ́ kó yé wa ń sìn
wọ́n ti jẹ́ kó yé wa ń sìn. Ẹ rí i pé mo ti ń pariwo ti pẹ́ pé àwa ọmọ Yorùbá ní àròjinlẹ̀ tá à ní ni pé tàǹstírì iye tí àwọn gómìnà wa ń gbà nígbà ayé Buhari ni wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí láyé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. What is the new thing tẹ́ ẹ rí tí wọ́n ń fi the increment yẹn ṣe fún wa? What is it tẹ́ ẹ lè rí tẹ́ ẹ lè tọ́ka sí? Nígbà tó bá yẹ ká hold àwọn governor wa responsible for a particular thing, president náà la máa pariwo ní gbogbo ìgbà. Lóòótọ́ president ni olórí orílẹ̀-èdè yìí, and ibi tẹ́tọ̀ tí wàá máa dúpẹ́ pé Aṣíwájú ti buwọ́ lu pé kí a ní state police. Ká ní state police wà ń gbà yẹn, kí wọ́n bí wọ́n ṣe ń gbé wọn yẹn ṣe pé a ti ní nọ́mbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wà lórí kidnapper yẹn, a ti ní lọ́wọ́. Bí wọ́n ṣe ń ṣe operation yẹn lọ́wọ́, operation yẹn ìsáàṣẹ tí wọ́n ṣe for 10, 15, 20 minutes. Bí wọ́n ṣe ń ṣe operation yẹn lọ́wọ́, a ti rẹ́ni kan tí ó súré pé wọ́n kà wọ́n bẹ̀ ni. Wọ́n ní gbé àwọn ọmọ yẹn lọ débi wípé a máa wà nínú inú fún àyàfú tá a wà látijọ́ yìí. Ìyẹn ti kọ́kọ́ lọ. So n tí mo kàn máa sọ ni pé ẹ bá wa tètè rọ́ọ̀ṣì nǹkan tẹ́ ẹ bá lè ṣe tí kinní yẹn ó fi bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n ti fún gbogbo state ní láísẹ̀nsì láti lọ ṣe iná tiẹ̀ tó máa lò. Bí wọ́n bá sabotage iná federal because of one reason or the other, tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé lóòótọ́ wọ́n ń sabotage ẹ̀ ni. So ẹ kúkú ní state yín, ẹ ní lajúlẹ̀ kára state mi ò wá bá ti state yín jẹ́, tàbára region mi kọ́ wá bá ti state yín jẹ́, ẹ ní lajúlẹ̀ bẹ́ẹ̀. So now àwọn state kan wọ́n ti ń fẹ́ parí iná ọ̀dọ̀ wọn báyìí. Tí ẹ bá rántí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe iná l'Ékòó. Òfin pé state ò lè dáná ní ni federal government fi gbà á lọ́wọ́ wọn. Aṣíwájú náà ló wá open ọ̀nà fáwọn èèyàn pé ẹ lọ kí kálukú lọ generate iná tó fẹ́ máa lò. Ẹ wòye tán ti run sídìí iná. Ṣé àwọn infrastructure tí Aṣíwájú Bọ́lá Ahmed wá ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn, ṣé owó yẹn kan tó lọ máa run sídìí iná yẹn rẹpẹtẹ tó bẹ́yẹn náà ni? Ẹ wòye tí Àtíkù àtọbásanjọ́, ẹ wòye tí a lò lórí iná. Tàtíkù àtọbásanjọ́ bá lè lo irú iye yẹn lórí iná táàrí iná kankan lò, kí ló wá dé tẹ̀ ń blame mínísítà tó ṣe kú nípò yẹn? Kò sí reason fún yín láti blame ẹ̀, torí gbogbo yín náà ti mọ̀ pé wọ́n ń sabotage ẹ̀ ni. Àwọn kan ni wọ́n ní mẹ̀kánò, kò dẹ̀ wù wọ́n kí náà wà tí náà bá wà generator. Okay, mi ì rí generator rí láti jọ mo ti lọ Amẹ́ríkà, at least ó dẹ̀ márùn tí mo ti lọ Amẹ́ríkà. Nígbà kankan mi ò rí mi ìfojú kan generator rí pé okay, generator ta ní lélẹ̀ ìbá àti ẹ̀jẹ̀ kékeré tàbí ńlá ta ní lélẹ̀ torí tí wọ́n bá múná lọ, mi ì rí. So automatically àwọn mẹ̀kánò dẹ̀ ti mọ̀ pé ìlú táwọn bá ti ní iná náà ni àwọn ò wúlò fún. So ogun tó wà lórí àìríná ló wà ó pọ̀ gan, ó kọjá ogun àwọn olóṣèlú nìkan, kìí ṣe ogun àwọn olóṣèlú nìkan. So ẹ̀yin èèyàn, mo dúpẹ́, eléyìí ṣe nǹkan tá a máa kàn dá ọ̀rọ̀ sílẹ̀, mo kàn wá fi eléyìí ṣe ìdúpẹ́ ni lọ́wọ́ ẹ̀yin tó jẹ́ wípé láti ọjọ́ yẹn lè ti ń ṣe àdúrà. ètò yẹn tún lè yí ohun ìgbẹ́jọ́. Conflict resolution. If you don't hear what I'm saying, I will say it in Yoruba. Conflict resolution. Ìgbẹ́jọ́. Ọlọ́run ọba mi o, ìdílé ti dàrú. Ọ̀pọ̀lọpọ̀ ilé dàrú, wọn ò rólùtọ̀. Ìyàwó sá lọ nílé, wọn ò rólùtọ̀. Ọkọ sá lọ, kò sólùtọ̀. Àwọn ọmọ kọ bàbá wọn, wọn ò rólùtọ̀. Ìrìn àjò ẹ̀dá dàrú nínú ìdílé ẹyọ kan tó yẹ kó gbòògbò Nàìjíríà ga àtàgbáyé, wọn ò máa rólùtọ̀. Conflict resolution. Ìgbẹ́jọ́ àti ìdájọ́ á gbọ́
á da pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n tó lọ́n fún ní làákàyè nínú òṣèré káàkiri àgbáyé, not in Nigeria only o, American based artist, London based, Puerto Rico based, Dominican Republic based artist, ẹ pàdé wọn nínú tá a pè ní conflict resolution, ìgbẹ́jọ́ àti ìdájọ́. Ẹ wá gbọ́dọ̀ mísẹ̀ tẹ́ ẹ bá ní wò mọ́ ẹ̀yẹ kọ́kọ́ wo tọ̀dí 7 yẹn ẹ mọ̀ tí mò ń sọ. Ẹ wo iṣó tí ń rùn tí ń ṣe fún káàmẹ́ni tó só, wàhálà tó dé bọ́ ọtọ̀ ọmọ bí ó ti wá yẹn, èéfín tí ń rú tú táwọn abẹ́ títí ń rú tú wá, inú ajẹ́rẹ́ ní ti ń wá ní àbínú àrò. Conflict resolution, ibẹ̀ lẹ́ẹ̀tì rí tá à ń sọ yìí. Sẹ́ẹ̀sì mẹ́ntó ní ẹ̀mẹ́tọ́ náà fi ṣe kò kárí ẹ̀ Sokoti television. Ẹ ti ń wò tẹ́lẹ̀ o, àyídàyídà èdè ìmọ̀ àmọ̀tú ọ̀pọ̀nkí àti ọ̀làkí èdè tí tún létò bẹ̀lẹ̀ ti wọ̀. Ẹ má gbàgbé o, èmi Basọ̀run Gbóyèga wà tó bá tún yá tí bá ń lọ bẹ́ẹ̀ ẹ mo tún jẹ́ ọ̀kan náà tẹ́ tún wò pẹ̀lú èdè tí a dá mi wá sọ láyé. Ẹ ǹlẹ́ o. Ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ má bínú jàre, wọ́n ẹnìkan pè mí ó dẹ̀ wà very very important kí n gbé mọ́ láti kọ́ọ̀tì fídíò tí mò ń ṣe lọ́wọ́ yìí, ẹ má bínú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ, gbogbo yín náà lẹ mọ̀ pé àwọn Àtíkù ni wọ́n ní Mẹ̀kánò. Wọ́n dẹ̀ ṣe bí ọrọ̀ ajé wọn ó ṣe máa lọ. Owó tí wọ́n dẹ̀ kó jẹ lórí wa yìí náà fi ń ṣe lé wa lórí. Kẹ́ wo ìyà ọ̀nà méjì kéèyàn bá jẹ àmọ́ pàmàpàmà ètè. So gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé ó di ẹ̀5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo ti lọ sílùú òyìnbó sí Amẹ́ríkà, the greatest of all country. So mo dé ibẹ̀ ìfojú tí gbogbo ìgbà tí mo lò ní Amẹ́ríkà, èyí tí mo lò bí the first one tí mo lọ ni mo lò 15 days, gbogbo yòókù oṣù 2 oṣù 3 ni mo ń lò. Ìfojú kan generator rí, ìrí generator rí. So nítorí pé wọ́n ti mọ̀ pé iná wà. So ẹ̀yin èèyàn mi, mo kàn fẹ́ kí àwa ọmọ Yorùbá ká rorí. Àwọn tí wọ́n ń jí wa ní ọmọ gbé yìí, Àtíkù ni live patron wọn. Live patron ni mo pé o, ẹ wádìí, ẹ Google ẹ̀. Àtíkù is their live patron. Ṣé gbọ́ pé ọ̀kan nínú wọn tí ọwọ́ pálábá rẹ̀ ségi nínú àwọn Mèyátì Allah àbí nǹkan yẹn tí wọ́n pa. Ìbẹ̀rẹ̀ pé Sultan of Sokoto ti jáde tó ń complain. Sultan of Sokoto tí ò bá wọn jáde nígbà tí wọ́n ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ìgbà tá ń ju bọ́ǹbù gan kò bá wọn jáde kọ́kọ́ nẹ́mọ̀ ẹ̀ o. Wọ́n wá pa ọ̀kan náà Mèyátì Allah, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ìyẹn lẹ́yìn fún mi pé láìfù tiwọn kò ṣe bẹ́ẹ̀ ní mínì sí wọn, àbí kí n sọ pé ó ní mínì sí wọn náà ní in a way, because bọ́n ṣe wà yẹn wọn bá yàn ro ire, wọn dẹ̀kọ̀ kẹ́mi àwọn bọ́. Àwa ọmọ Yorùbá sì rí ẹ̀mí ṣe pàtàkì fún wa, ó lójú ta lè fi ẹ̀mí wa tàfàlà fún. Pàápàá jùlọ Yorùbá ò ní máa pé ẹ̀mí lè bọ́ ń bẹ̀, gbogbo bá ti lè orí kò lè lọ. Mi ò sọ àwọn ọmọ sìn tí wọ́n fẹjú mówó, mi sọ àwọn ọmọ sìn tí wọ́n fẹjú mówó tẹ́lẹ̀ mi ọ̀rọ̀ fi tí ó gé orí ìyá rẹ̀ lọ sógun owó, mi sọ̀rọ̀ àwọn yẹn o. But typical Yorùbá, ilé ayé ti bàjẹ́ náà nítorí fàtírù àwọn yẹn fi wà mí náà ni pé nítorí pé a ti kẹran mérò. Ìgbà táwọn ọ̀rẹ́ wọn kan bá ń ṣe lójú wọn, àwọn náà ó ṣe. A ti kẹran mérò. Tí Ọlọ́run bá ti ṣe, tí regionalism yìí bá ti bọ́ sí, ẹ rí i pé Ọlọ́run ó fi òpin sí gbogbo aburú tó ṣẹlẹ̀ yẹn. Mo kàn wá fẹ́ ké sí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Nísìnyí ẹ ti gbọ́ ìtumọ̀ rísìn tí wọ́n fi wá gbé èèyàn nílẹ̀ Yorùbá. Wọ́n nítorí kẹ́ ẹ má bàa sinmi, torí wọ́n mọ̀ pé àwọn èèyàn yín á ti okùn bọ̀ yín lọ́rùn, á máa fún un lórí pé wọ́n gbé ìran wa, torí wọn èyí jí ìran ti wá gbé. So nígbà tẹ́ ti wá gbọ́ yẹn sìn, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, bí ẹ ṣe
tí wọn ò tún fi ní rí wa gbé níbì kankan mọ́ ó ní mo fẹ́ kẹ́yìn náà ṣiṣẹ́ rẹ̀ báyìí o tí wọn ò fi ní rí wa gbé mọ́ láéláé oníkẹ́niyàn bá wa bíòdì sí ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin gómìnà tí ò bá ṣe iṣẹ́ ókè Ṣèyí Mákindé lòun ra kí náà fi máa ń wo ó lòun ra drone àgbúrò drone dè ní láti láṣìíyà àsìkò tó yẹ ká fi drone wo kí ló ń ṣẹlẹ̀ mẹ́yẹn àárí ọ̀pọ̀lọpọ̀ drone àwọn sójà nkankan ṣẹ́rí mo láti kéèyàn wà proactive mo dúpẹ́ gidigidi lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ológun àwọn DSS àwọn sójà wọ́n sọ̀rọ̀ Air Force náà àti àwọn ọlọ́pàá a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o and these are the reasons tí mo fi máa ń sọ fún yín wípé tẹ́nìkan bá ṣẹ̀ wá nínú ọlọ́pàá ẹni ẹjẹ́ abáwí ẹ mọ̀jẹ̀ àfihàn kọ̀ndẹ́mù gbogbo ọlọ́pàá tẹ́nìkan bá ṣẹ̀ wá nínú sójà àwọn sójà náà máa ń lójọba àwọn ilé ọ̀pọ̀lọpọ̀ wa lórí jù wọ́n lè bá irú mi níbi kan wọ́n lè ní kí n máa ṣe fraud job àwọn náà máa ń ṣèyẹ jù tí mi ò ní lè ṣe sójà irú wọn yẹn tá a bá mọ̀ pé tá a bá rí pé irú wọn ṣe tí ò dáa ká mọ̀ pé àwọn ọ̀gá kan ń bẹ tí wọn ò gbọ́dọ̀ rí tí wọ́n ṣe yẹn so therefore a lè condemn gbogbo wọn papọ̀ ẹ má jẹ́ ká condemn gbogbo wọn papọ̀ then ẹ jẹ́ ká ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú àwọn security agency wa mo dẹ̀ fẹ́ pé IG tuntun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti kúkú àìmọ̀dí tó jẹ́ wípé wọ́n á lọ fún ọlọ́pàá lọ́wọ́ pé nǹkan báyìí ẹni báyìí ló ṣe nǹkan báyìí nígbà tí wọ́n bá mú wọn tán kan tó lọ́dún méjì wọ́n ti bọ́nú ẹ̀ wọ́n dẹ̀ ti sọ fún wọn pé lágbájá ló competition against yín àìmọye àwọn èèyàn náà làwọn criminal ti pàdánù lórí irú nǹkan bẹ́yẹn àìmọye àwọn èèyàn ni criminal ti pàdánù lórí irú nǹkan bẹ́yẹn so ẹ̀ẹ́dẹ̀ máa pariwo police are your friend bó kí mo lẹ ti jọ́ rẹ̀ wá tí àwọn tábàrà àwọn kan tó ń ṣe yẹn so ẹ̀yin náà láti ṣiṣẹ́ IG ẹ̀ ń láti ṣiṣẹ́ takuntakun lórí relationship àwa èèyàn àti ọlọ́pàá relationship àwa èèyàn àti ọlọ́pàá kò sí ẹni tó ń ẹlòmíín sìn ojú rẹ̀ máa rí àìdá kan táwọn ẹnìkan ṣe kò ní lè sọ torí mọ̀ pé tóun bá sọ wọ́n padà gbọ́ pé òun ló ń sọ so fídíò yìí mo wá fi ṣèdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ni mi wá ṣe fídíò mo kàn wá dúpẹ́ mo kàn fẹ́ káwọn èèyàn ó rí pé inú tèmi náà dùn inú mi dùn mo bó ní reyọ̀ mo wá ń fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ òbí tàbí tí ẹ jẹ́ ọmọ tàbí tí ẹ jẹ́ ìyàwó fún àwọn tí wọ́n kó yẹn tí wọ́n dà lẹ̀ ẹ̀ ní bá wọn sojú sunkún mọ́ láyé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ tí máa pààyàn lẹ́kún ọlọ́run ní bá mi dá sí yín lágbàdá mọ́ pẹ̀lú ògo ọlọ́run gbogbo àwa tó wá ta lára tá à ń sọ tìtara pẹ̀lú ògo ọlọ́run gbogbo tí jẹ́ aburú kò ní ṣẹlẹ̀ sáwa náà àwa àtàwọn mọ̀lẹ́bí wa kò ní ṣẹlẹ̀ sí wọn ìwọ náà tó wá jẹ́ wípé òfin ń yọ̀ wọ́n ní tó ọlọ́run ọba mi san ọ́ lẹ́san tó bá yẹ lórí ẹ̀ so ẹ̀yin èèyàn mo kí yín o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run o bàbá relief tó eléyìí ó fẹ́ má sí torí ọmọ ìyá wa ni wọ́n jí gbé ọmọ ìyá wa ni wọ́n ń tẹ́tẹ̀ pa àwọn máa pa àwa dúpẹ́ pé àwọn ọmọ ìyá wa ò dé láyọ̀ àtàlàáfíà ẹni tí wọ́n dẹ̀ pa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dákun torí ọlọ́run ẹ má jẹ́ kí àwọn òbí wọn àwọn tó ń fi sílẹ̀ ò sọ́fà ẹni náà fìyàwó sílẹ̀ ó fi àwọn mọ̀lẹ́bí sílẹ̀ ẹ dákun torí ọlọ́run gbogbo ń tẹ́ bá lè ṣe ẹ bá wa ṣe kí ìbànújẹ́ wọn má di púpọ̀ kọ́ má di pé wọ́n pa ẹni tó ń wá oúnjẹ sí wọn lẹ́nu ibi tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní pa wọ́n lẹ́yìn yẹn ẹ jọ̀ọ́ torí ọlọ́run gbogbo àwọn tí wọ́n kó yìí náà gbogbo ohun tíjọba bá lè ṣe fún wọn a sọpọ́ọ̀tì yín lórí dáadáa tẹ́ bá lè ṣe fún wọn ọlọ́run lẹ́dùnmarè á ràn wá lọ́wọ́ ìjọba yìí bí ewé ṣe bọ́ lára agi tí ènìyàn lára Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu
bẹ́ẹ̀ ló ṣe gba tíkẹ́ẹ̀tì rẹ tí àwọn electoral commission tí wọ́n rà fílẹ̀ lọ sàtífíkẹ́ẹ̀tì rẹ fún second time pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ni ó ṣe rí pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ni ó ṣe rí Ọlọ́run ó wọlá pé àwọn tí ò ní ṣe àwa lóore tí ò ní já sí oore fún àwa ọmọ Yorùbá Ọlọ́run ní jẹ́ kí wọ́n débẹ̀ o tá a bá wá ní àfẹ́kán débẹ̀ àwa náà ní láti ṣiṣẹ́ fún ọmọ tiwa kọ́mọ́ bá a ṣe di bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká má mú ilẹ̀ kẹ̀ ká má lọ fi sídìí ẹlòmíì mi ò bínú sáwọn kọ̀ọ̀kan náà tó bá feel pé òun ní ẹnìkan nú àwọn yòókù náà tó ń fẹ́ but kí gbogbo àwa ọmọ Yorùbá majority ọmọ Yorùbá ká rí náà rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ká ní ìrònú lórí ẹ̀ pé sáà lè continue ilé ìbáyìí tásíwájú bá kúrò lórí oyè sí ṣé wọn ò ní retaliate gbogbo àwọn nǹkan tó gbogbo àwọn ogun tí wọ́n sí tá a ṣẹ́ ogun yẹn ṣé wọn ò ní retaliate gbàtígbà agbára bá rẹ̀ ti wà lọ́wọ́ wọn kí ni wọn ò lè ṣe ẹ̀yin diaspora mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀ ní gbé sájò wọn à ní fi pléènì gbé òkú yín wá bá wa nílé ẹ̀ dẹ̀ ní gbé sájò àtijẹ àtimú yín Ọlọ́run ní jẹ́ kó nira bẹ́ẹ̀ ṣe jẹ́ kí àtijẹ àtimú àwa mọ̀lẹ́bí yín tá a wà ní South West bẹ́ẹ̀ ṣe jẹ́ kó nira yìí kò ní nira fún yín náà o kò ní nira fún yín o àwọn tẹ́ ń fowó ránṣẹ́ sí tí wọ́n ń fi ń ṣoògùn sí yín padà ẹ̀yin ẹ fà wọ́n lọ́lọ́run lọ àwọn tẹ́ fi 20,000 ránṣẹ́ sí tí wọ́n ní báwo náà ṣe máa fi 20,000 ránṣẹ́ sí mi láti Amẹ́ríkà ẹ fà wọ́n lọ́lọ́run lọ ẹ má bá wọn jà ẹ fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run ní ayọ̀ àti àlàáfíà lẹ́ padà wá bá wa ní ibùdó wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rásájò ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ mo kí gbogbo wa pé pẹ̀lú ògo Ọlọ́run ayọ̀ àti àlàáfíà ni a fi la ọdún yìí já ayọ̀ àtàlàáfíà là wà nígbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá tún wọlé ẹ̀kejì bí ó ṣe rí nìyẹn o mo kí gbogbo wa pé ojú ò fẹ́ra kù.